justice fún Yétúndé báyìí Ọlọ́run á jẹ́ kí wọ́n rí o Ọlọ́run á jẹ́ ká rí torí bí Yétúndé ò tiẹ̀ jẹ́ ìlú mọ̀ọ́ká ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni Ọlọ́run á jẹ́ ká rí justice. Yétúndé wà níbi ìkómọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ ọgbọ́n tí mo fẹ́ ká kọ́ ń bẹ̀ mi ò tí ì débẹ̀ o. Ó wà níbi ìkómọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ àwọn kan sọ wípé kò sọ fún yàn kankan ṣùgbọ́n níbi fídíò tí mo share nísàlẹ̀ yẹn a rí i pé Yétúndé sọ fún ọ̀rẹ́ rẹ̀ wípé òun fẹ́ sáré débì kan wọ́n ló receive call lójú agbo ó dẹ̀ kúrò lójú agbo yẹn láì mọ̀ wípé títún ló ń lọ dé bá òun yẹn. Àlọ́ Yétúndé ni wọ́n rí o wọn ò rí àbọ̀ ẹ̀. Gbogbo wa láti mọ̀ wípé níbi tí a bá ti rí pé ó yẹ kọ́mọdé tọmọ òde àwọn òbí wọ́n ti wà nínú ìṣòro step 1. Mo gbàdúrà fún gbogbo ìwọ tó ń wo show yìí lọ́wọ́lọ́wọ́ o ò ní sọmọ nù o ò ní rárín fẹsẹ̀ sí o lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ẹni tí ó pa ọ́ kò ní pè ọ́ o àmì ni kó ṣe o má bú Yétúndé o àmì ni kó ṣe kódà kó jẹ́ wípé ó bẹ àáfàá yẹn níṣẹ́ láti lọ gba nǹkan ni ṣe bí iṣẹ́ àáfàá ni láti ṣiṣẹ́ fáwọn èèyàn má bú anybody pé anybody ń yọjú kiri bí àwọn èèyàn ò bá yọjú kiri ṣé àwọn àáfàá ó jẹun ni wọn ní jẹun náà àwọn ènìyàn tó bá níṣòro bíbélì gan sọ wípé ẹni tó bá gba wòlíì ní wòlíì á jèrè wòlíì á ṣàwá wòlíì lọ á ṣàsọ nǹkan tó ń ṣe fún wòlíì kó tó di wípé wòlíì á gbàdúrà fún kí wòlíì tẹ́lẹ̀ sọ nǹkan tí olúwa bá wí láti ṣiṣẹ́ fún ìwọ tó jẹ́ olórí ẹ mọ̀ pé mò ń sọ olórí ni gbogbo pásítọ̀ olórí ni àfáà olórí ni olórí babaláwo olórí ni gbogbo yín ìwọ tó jẹ́ olórí ni kò ṣe ojúṣe tọ́lọ́run olódùmarè yàn fún ẹ àbí àròjúṣe tọ́lọ́run olódùmarè yàn fún wa náà ni wípé agbára tó ń bá fún wa ká fi máa fi àwọn ènìyàn kan sí ìdè tàbí ká fi máa bayé àwọn èèyàn jẹ́ no tọ́lọ́run bá fún ẹ ní agbára tó lè rí tó lè ṣe ó dẹ̀ máa fún ẹ ní solution láti tú àwọn èèyàn sílẹ̀ ni kì í ṣe wípé kó bá tàwọn èèyàn jẹ́ so èmi ò kí ń bú àwọn èèyàn lórí gbogbo àwọn situation yẹn wọ́n yọjú kiri ni wọ́n ṣoògùn kiri ni kí ni wọ́n ń wá kiri kí ni wọn ò wá kiri pẹ̀lú situation tá a wà yìí especially ní Nàìjíríà wọ́n sì kò ń ṣe ní Nàìjíríà mọ́ èmi tí mo ya àwọn èèyàn tí mo fà lé àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ láti diaspora ṣé diaspora tí gbogbo wa ń sá lọ nìyẹn ara òrò ọ̀pọ̀lọpọ̀ náà mo rí ẹni tó sọ wípé neighbor òun ló ń ṣe òun serious mo rí ẹni tí ìyá ẹ̀ ń ṣe láti ilé mo rí ẹni tí àwọn sí àtọ́ máa jíṣẹ́ fún wípé nǹkan báyìí solution everybody ń wá kiri so we don't need to sọ wípé torí pé èèyàn kan ṣe nǹkan tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹni tó ṣe iṣẹ́ ibi yẹn ẹ má jẹ́ kí wọ́n máa ríra wọn bí ẹni wípé wọ́n wà important ẹ jẹ́ ká máa wò wípé òkè kí ló gbé ẹni yìí débi tó ti lọ rà ní fẹsẹ̀ sí kí ló gbé délé ikú ká fẹ̀rọ̀ rora wa wò torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní èmi àtẹ̀yìn láti délé ikú tá a mọ̀ pa délé ikú tá a jáde èmi ti délé ikú nígbà tí a padà rí wípé àwọn ènìyàn kan rà ní fẹsẹ̀ sí ńbẹ̀ ni mo sọ wípé so mo ti wà nílé ikú èmi ti wà nílé ikú tó dẹ̀ jẹ́ the right place tó yẹ kí n wà kó ṣọ̀rọ̀ boyfriend o tí mi ò lè fi gbogbo ẹnu sọ so èmi àti ẹ̀yin náà a ti wà nílé ikú ní àìmọye ìgbà tí Ọlọ́run ti yọ wá ó kẹjẹ fún wa ní example ṣé wọ́n lè pè é pé kó wá gbaṣẹ́ lọ́jọ́ kan ẹnìkan ní kí n wá gba iṣẹ́ kan nígbà tí mo débẹ̀ ẹni yẹn fi mí sí hòtẹ́ẹ̀lì yẹn wọ́n ní ojúwe hòtẹ́ẹ̀lì tí máa lọ fún mi mo tẹ̀ ń sọ pé Ọlọ́run máa jọ̀ọ́ o iṣẹ́ ni mo wá gbà fẹ́sọ́ ló gbá ní o ti pẹ́ o iṣẹ́ ni mo wá gbà o wọ́n jẹ́ gbà nǹkan míì mọ́ṣẹ́ o àbó ṣe wá dogun wípé chairman ń bọ̀ wọ́n ní kẹ́ wà ń bí mo lọ ọjọ́ kìíní mo lọ ọjọ́ kejì unconsciously lọ́jọ́ kejì kíní kankan wà pé ó fẹ́ gbaṣẹ́ ẹni tó níṣẹ́ ò wá kí nìkan tó wá ń ṣe ń bí mo kàn sáré wẹ̀wù mi wùrùwùrù ẹni tó ní kí n wá ò yọjú o mo kàn wẹ̀wù mi wùrùwùrù ní reception ẹni tó wà ní reception wà amazed the way tó ṣe wò mí ó wà amazed ó ní kí ló ṣẹlẹ̀ mo ní mò ń bọ̀ mo fẹ́ ra nǹkan mo ti sùn ọjọ́ kìíní ìrọ̀lẹ́ ọjọ́ kejì mi mọ nǹkan tó ta iye méjì so èmi àti yín ti jọ lọ sílé kó àbí tó bá ní pé kó wá gbaṣẹ́ ṣé òun ní lọ ní ó máa lọ náà ó
so ẹni tó dẹ̀ ní kó wá gbaṣẹ́ especially gbogbo àwọn tó ń ṣe skit káàkiri yẹn tó máa ní pé ẹ wá níbì kan o ẹ̀yin mo fẹ́ fẹjọ́ kọ́ mi sùn yín ó yẹ wá àdúgbò bíi báyìí báyìí ni ṣe rò pé irú wọn ọlọ́run tí wọ́n bá máa fi ọlọ́run tì ṣé wọn lè rà ní fẹsẹ̀ sí. Mo ń try láti analyse gbogbo àwọn kan tó máa wá ní comment section ìrìn àrè ní òṣì ní kí ló wá débẹ̀ no àtèmi àtẹ̀yìn ni ọlọ́run kó yọ àwọn ewu tí a mọ̀ tá a fojú rí torí ẹ̀ ni mo ṣe máa ń sọ pé ẹni tó bá mọ núrò ló máa mọ pẹ́ dú àwọn ewu tá a mọ̀ tá a fojú rí kò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ ilé tèmi àtẹ̀yìn ò fojú rí. So Yétúndé jẹ́ ọmọ College of Education Ìlọrin ó wà ní ibi naming ceremony ó gba call ìgbà tó gba call ó jáde àwọn yòókù àrí wípé ó jáde ṣùgbọ́n ọ̀rẹ́ ẹ̀tọ́ dìjọ wà yẹn tó sọ̀rọ̀ yẹn ó mọ̀ wípé ó ń lọ síbì kan ṣùgbọ́n kò mọ ibi tó lọ kò sọ bí tó lọ fún yàn ó ṣáà lọ àwọn òbí ẹ̀ wọ́n láwọn ń wá wọ́n lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n rí káàkiri wọ́n wá lọ report ní Ọjà Ọba police station àwa tá a jọ ọmọ Ìlọrin làwa àwa tá a jọ ọmọ Ìlọrin àti mọ̀ wípé àti mọ̀ bí tí Ọjà Ọba police station wà àwọn Ìlọrin ò dẹ̀ kí n ṣe onímọ̀nà fìkì o bẹ́ẹ̀ ni àwọn èèyàn dáadáa pọ̀ nílọrin ọ̀rọ̀ àgbèrè ni mi lè sọ nípa Ìlọrin mi lè sọ̀rọ̀ àgbèrè nípa Ìlọrin mi lè jẹ́rìí Ìlọrin nípa ọ̀rọ̀ àgbèrè bá a tún ṣe ń sọ yẹn náà mo tún bá àwọn èèyàn kan rìn nílọrin tó yẹ pé kàkà kí wọ́n ṣàgbèrè wọ́n fẹ́ yàwó sílé tí wọ́n mọ̀ ṣe rárá afákọ̀dìrì kò mọ̀ ṣe rárá mo rí ìkan yẹn mú mo rí kan yẹn dájúdájú afákọ̀dìrì mo rí kan yẹn nínú gbogbo àwọn tí mo bá rìn lọrin gbogbo ẹ̀yin tí mo bá rìn lọrin ẹ pẹ̀lẹ́ nínú gbogbo wọn afákọ̀dìrì mi rírí mi dẹ̀ mọ girlfriend Fúnṣọ́ Àlíù mo fi Ọlọ́run Olódùmarè ṣẹ̀rí kó ṣe torí pé ó jọ̀rẹ́ mi tájọ wà ní hòtẹ́ẹ̀lì níbi kíní ní sápàtà lọ ṣe ń gbà kan mi ì rí girlfriend Fúnṣọ́ Àlíù rí mi ò rí ọmọ Kwara State dẹ̀ ni kò dẹ̀ kí n ṣàfà it's just a presenter mi ì rí girlfriend ẹ̀ rí ìyá àlìyá nìkan mo mọ̀ mo fi Ọlọ́run Olódùmarè ṣẹ̀rí. Now àwọn family ẹ̀ wọ́n lọ report ní police station lọ́jọ́ Ọba àwọn ọlọ́pàá wọ́n wá trace call ṣe rí àwọn ọlọ́pàá Nàìjíríà máa ń sọ tán bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa ṣe they have this wọ́n wà intelligent débi wípé mo dẹ̀ sọ gbogbo lórí oúnjẹ ò lè dùn o ọjọ́ gbogbo ní tó lè kì í ṣọjọ́ kan ní tó lóhun torí olóhun tún lè ká o lè mọ ibi tí wọ́n ti fẹ́ máa jà lólè kó jẹ́ wípé o lè máa overpower ẹ̀ tí ó tún jí nǹkan lọ tá tún gbẹ̀mí olóhun ṣùgbọ́n ọjọ́ kan ní tọlọ́run oúnjẹ ò lè dùn òpin rẹ̀ kú ni tó o bá mọ ìka ṣe fọmọlà kejì máa ṣe ọjọ́ kan ní tọlọ́run ọjọ́ kan péré ní tọlọ́run tọ́pìkì tí máa ṣe lórí Jogbo kí n tiẹ̀ tó máa rí eléyìí rárá tọ́pìkì tí mo fẹ́ ṣe tí n bá ti ṣe tán lórí Jogbo ní next week I will bring it live èmi àti ìyá tó kọ́gbọ́n wọ́n wá trace call tí Yétúndé gbà last wọ́n trace ẹ̀ dé ọ̀dọ̀ Afa Abdulrahman Bello ní Ọ̀fà garage àwa tá tún jẹ́ ọmọ Ìlọrin àti mọ Ọ̀fà garage dáadáa Afa Bello wá sọ wípé òun ò mẹ́ni tó ń jẹ́ Yétúndé o òun ò rírí o òun ò tiẹ̀ gbúrú ẹ̀ rí ìyẹn ló fi hàn wípé oníṣẹ́ ibi ni nígbà tó ṣàyà ó jẹ́wọ́ ìgbà tó jẹ́wọ́ ó lóòótọ́ ló wá sọ́dọ̀ òun ó ní asthma ó dẹ̀ kú nígbà tó wá ní asthma tó wá kú ṣé o bá àwọn ẹbí ẹ̀ sin ni àbò lọ rìpọ́ọ̀tì ní police station àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní wá ilé ibi tí wọ́n ti ń wá ilé ká gbogbo wa láti come across story yẹn but mo ṣáà narrate fún wa ibi tí wọ́n ti ń wá ilé ká wọ́n rí ọ̀bẹ wọ́n rí ẹ̀jẹ̀ wọ́n rí tébù ńlá níbi steadily bọ́n ṣe rí nìyẹn níbi tó ti pa Yétúndé wọ́n rí ìlẹ̀kẹ̀ Yétúndé bàtà ẹ̀dà ó wà ń bẹ̀ yẹn wọ́n wá rí bò kan wọ́n bá ẹ̀jẹ̀ nínú ẹ̀ wọ́n tún wá rí bò kan wọ́n rí gbogbo àwọn pààtì Yétúndé lára ẹ̀ níbẹ̀ tó ti gé sí wẹ́wẹ́ ẹjọ́ gan ẹjọ́ mo fẹ́ béèrè nǹkan kan a rí ẹnìkan ní online nígbà kan ó lóun ta orí ó lóun fẹ́ lo orí ó ní wọ́n ti kọ́kọ́ fún òun ní orí gbígbẹ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì kò ṣiṣẹ́ wọ́n wá tún lọ fún un ní tútù kò ṣiṣẹ́ sórí o ò lè lówó tí Ọlọ́run ò bá kọ owó mọ́ ẹ o ò lè lówó tọ́lọ́run ò bá kọ owó mọ́ ẹ mo rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ilé wa
nígbà tí àkéré náà mo ti wà ní secondary school. It was in 80s. Was it early 80s? It was in 80s. Mo ti wà ní secondary school àkéré náà, but mi ò ní dárúkọ. Mo ti sọ̀rọ̀ yìí lórí, mo ti sọ lórí Radio Kwara rí. Tẹ́nìkan tó ń polówó ọjà lọ́dọ̀ mi ní ọ̀rọ̀ tí mo sọ yẹn ọ̀rọ̀ aráàlú òun ni kò yẹ kí n sọ. Àwọn ò ní polówó ọjà mọ́ torí ẹ̀ ń polówó ọjà. Torí ẹ̀ ni a ṣe lè fi ọ̀rọ̀ kọ́ àwọn èèyàn lọ́gbọ́n. I am not always after money. Mo fẹ́ lówó, mo fẹ́ lówó gan kówó mi yàrá kí n lè rí nǹkan tọ́lọ́run rán mi wá sáyé láti wá ṣiṣẹ́. Ṣùgbọ́n mi ò lè lépa owó débi tí Ọlọ́run ó ṣe nà mí lẹ́gba. Mo ń bọ̀ torí mo sọ nǹkan kan lórí Sunday school tí mo ṣe lọ yẹn. Tó o bá wò reason tí mo ṣe ń wá sí live wàláhì ó ní ìtumọ̀. Mo tiẹ̀ láwọn tó máa ń béèrè lọ́wọ́ mi wípé ṣe máa, my one beautiful sister in Canada ń béèrè pé ṣe máa ṣe Sunday school lẹ́yìn because wọ́n máa ń wà pẹ̀lú mi. Incident tó ṣẹlẹ̀ yẹn, ẹni yẹn àti èèyàn kan, mo mọ àwọn méjèèjì o, wọ́n jọ try láti lọ ṣe àjò owó. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n sọ wípé àkọ́bí wọn ni wọ́n máa jọ lọ. Bọ̀dá kan nínú wọn wá bá dádì wa, ó wá sọ fún wọn. Bàbá mi wá sọ fún wọn pé àkọ́bí rẹ tèmi ń wo ògo lórí rẹ̀ yìí, bí ò tiẹ̀ lógo tó o bá ti ṣe ò lè ronúpìwàdà tó fi kú. Ó yẹ máa wo àwọn ènìyàn tán ṣe ritual tán ronúpìwàdà. Àwọn èèyàn kan lè sọ pé a ti wà nínú ẹgbẹ́ kinní kan a ti ṣe gbá, bọ̀ ritual wọn kì í sábà ń ronúpìwàdà láti padà dẹni ìgbàlà. Bẹ́ẹ̀ ni àwọn tó ń fi èèyàn ṣògùn owó tó ń fi àwọn èèyàn dó Ọlọ́run láàánú o, Ọlọ́run láàánú o. Àwọn èèyàn tó ń fi èèyàn rúbọ wọ́n máa ń come to repentance tọ́lọ́run máa gbà wọ́n. But ogun owó torí wípé ó máa ṣòro, oúnjẹ ò lè dùn, ó ṣòro fún bó ṣe ṣòro fún kẹ́tẹ́kẹ́tẹ́ láti wọ ojú abẹ́rẹ́ ló ṣe ṣòro fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run, because wọ́n á sọ fún wọn pé tó bá lò ṣe mọ́ wàá rí pépà ńlẹ̀ wàá pè lówó and they will not want to turn back. You understand? So bàbá mi wá cancel ẹni yẹn ló wá ní tá a bá padà lọ bàbá wọ́n á ṣe báyìí. Bàbá mi jù wọ́n sínú àwẹ̀ ọjọ́ 3. Ó wá sọ fẹ́ni kejì pé má jà lọ mọ́ o, ẹni kejì padà lọ. Wọ́n wá ní láti lo firstborn ẹ̀ yìí nígbà táwa wà níbi primary 6 ọmọ yẹn ti wọ school. Mi tiẹ̀ mọ̀ ṣàmúṣàmù pọ̀ wà níbi àbí primary 3. Tó yẹ pé tá bá ṣe eré ìparí ọdún báyìí tí class wọn bá máa ṣeré ìparí ọdún, ẹ mọ̀ bá ṣe máa ń ṣe nígbà yẹn class by class. Tí class wọn bá ṣeré ìparí ọdún, ọmọ yẹn ló máa shine jù. Very brilliant. Obìnrin ni o, very brilliant. Tí ìyá ẹ̀ ò bá sí nílé bí ọmọ yẹn ṣe kéré tó, mo ń dá orí mi padà sẹ́yìn. Ó máa take care gbogbo àwọn àbúrò ẹ̀ bí ẹni wípé òun ni ìyá alé. Nǹkan kan ò ní ṣàwọn àbúrò ẹ̀. Tẹ́ bá fẹ́ ṣe kíní kan, irọ́ akínomi tútù, irọ́ ẹ máa, ó máa take care àwọn àbúrò ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. No, èyí tó ń gbé pọ̀ ìyá ẹ̀ tí máa gbé pọ̀ lọ. Bí ìyá ìgbé sílẹ̀, ó máa take care àwọn. Ó ti fi hàn wípé ọmọ yẹn bí àwọn òbí ẹ̀ wà nínú òṣì ó máa là wọ́n. Ọmọ tó yẹ kó là ẹ́ nínú òṣì, ó ti waste ẹ̀ dànù. Ó ti bá sùn, ó ti gbogbo ẹ̀, ó ti jábàálẹ̀ ẹ̀. What is wrong with you? What is wrong with people with money? Kí ló ń ṣe yín pẹ̀lú owó tí ò tiẹ̀ wá sí nǹkan kan tẹ́ lè ṣe nípa owó? Ẹlòmíì máa pọkọ ẹ̀ dànù torí pé ó fẹ́ jogún ogún wèrè. Iṣẹ́ tí ọkọ ẹ̀ ń ṣe ò lè ṣe. You can't continue the job, ò lè ṣe. Ò lọ́pọlọ ẹ̀, bó tiẹ̀ lọ́pọlọ Ọlọ́run ní fún ẹ ṣe. Kí wá lógún ilé o máa ta gbogbo àbí ó tán. Owó yẹn máa wà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ń kọ́. So àwọn padà lọ, wọ́n wá ṣe kinní yẹn. Meanwhile, mi ò wá mọ bí ìyàwó ẹ̀ ṣe gbọ́. Àkùkọ adìẹ ni wọ́n bò mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé wa lóde òmu yẹn gangan ni. Níwájú downstairs tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa tí àwọn Haúsá máa ń dé sí yẹn. Ibẹ̀ náà bo adìẹ yẹn mọ́. I am telling you a true life story. Ibẹ̀ náà bo adìẹ yẹn mọ́. Fruit wa, n tó kọ̀ sí fruit tó wà níwájú ilé wa. Tí fruit yẹn ò fi exist mọ́ ni mò ń sọ fún yín yìí. Bẹ́ẹ̀ ni tó pa fruit yẹn ni mò ń sọ fún yín. Igi fruit tẹ́ máa ń rí níwájú ilé wa. Ẹ̀yin tẹ́ bá máa ń gbọ́ wájú ilé wa ní 80s, ní 70s, ní early 80s towards n tó pa
fruit wájú lé wa ni mò ń sọ fún yín yìí. So wọ́n wá dé adìẹ yẹn mọ́lẹ̀ meanwhile arábìnrin yẹn ń ta nǹkan kan, mi ní sọ nǹkan tó ń tà torí àwọn ọmọdé òun pọ̀ ń bí, àwọn tó mọ̀ náà pọ̀ ń bí o, àwọn tó mọ̀ pọ̀ ń bí o, torí olówó kan ni bàbá ọmọ yẹn bá ṣiṣẹ́ nígbà yẹn. Ṣẹ̀dẹ̀ wá rí olówó yẹn, Ọlọ́run dẹ̀ wá fún bàbá ọmọ yẹn ní àlùbáríkà débi wípé òun náà fi ṣe orí. Olówó yẹn love ẹ̀ gan, ó like ẹ̀ gan, bàbá yẹn like ẹ̀ gan. Mi ní lè dárúkọ bàbá yẹn, àwọn pé máa ń láyè láti dárúkọ èèyàn tó bá ń ṣe dáadáa. Mi ní lè dárúkọ bàbá yẹn, bàbá wa yẹn, bàbá dáadáa ni. Ó like ẹ̀ gan, òun ló fi ṣe orí. Ó mọ gbogbo àṣírí bàbá yẹn. Bàbá yẹn ń fi nǹkan kan pamọ́ fún un. Ó ti fi hàn wípé ọ̀la máa yí gan dára. Ló ti dàgbà díẹ̀ ńgbà yẹn, bó fi hàn wípé ọ̀la rẹ̀ dára. So ó wá bu adìẹ yẹn mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá mi ń sọ fún wípé adìẹ tó bò mọ́lẹ̀ yẹn, Olúwa sọ wípé kó má ṣe n tó fẹ́ ṣe o. Bàbá mi ń sọ fún, Olúwa ní kó má ṣe, Olúwa ní kó má ṣe n tó fẹ́ ṣe. Olúwa ní o má ṣe n tó fẹ́ ṣe. Meanwhile àwọn ò tiẹ̀ mọ̀ wípé processing kíní tí bọ̀dá yìí sọ fún wọn ni. N tó bu adìẹ, kí ló bu adìẹ yẹn mọ́lẹ̀ fún? Ó ní bàbá ẹ má wọrí. Màmí náà ní bàbá lágbájá owó tó jẹ mi ò tí ì san o. Á ní àmọ́ mẹ má wọrí, owó máa dé. Mo ń rántí, màmá ẹ má wọrí, owó máa dé. Màmí á ṣàrẹ́rìn. Torí pé ìyá gbogbo àdúgbò ni màmá mi. Ìyá ti wá rán ọmọ ẹ̀ níṣẹ́, ó wá ránṣẹ́ sí ní ìgboro, ṣe mọ̀ pé Òkèdù lọ́dọ̀ tiwa. Ó wá ránṣẹ́ sí pé ẹ bá mi mú mọ́lẹ̀ lọ́dọ̀ yín o, ẹ má jẹ́ ó wálé o. Ó kiri lọ, ẹ má jẹ́ ó wálé. Ó wá jókòó lọ́dọ̀ ọ̀rẹ́ ìyá ẹ̀. Mo mọ̀ ọ̀rẹ́ ìyá ẹ̀ náà torí ó máa ń tajà fún wa ní school náà, ní primary school, Baptist primary school Òdẹ̀hùn ni mo lọ, tó kojú ilé wa ò ní mo lọ. Nígbà mo dé primary 3 ní Ifẹ̀ tán dá mi padà, ibẹ̀ ni mo ti lọ bẹ̀rẹ̀ primary 1. Bá mi ò ní jẹ́ n bẹ̀rẹ̀ 3 láéláé. Tán bá kàwé gan mi mọ̀ bí tí wọ́n ṣe máa tó, wọ́n hate èèyàn jẹ. So ó wá pé ó yẹ kán ti pa adìẹ yẹn. Meanwhile tó bá ti pa adìẹ yẹn, oró kan máa mú ọmọ yẹn tí wọ́n fi máa rí ọmọ yẹn lò. Ìyá ò jẹ́ kó ọmọ wálé. Wọn ò gbọ́dọ̀ pa adìẹ láì má jẹ́ pé ọmọ wá sílé. Ìyá ò jẹ́ kó ọmọ wálé, wọn ò gbọ́dọ̀ pa adìẹ. Bẹ́ẹ̀ náà ni ìyá yẹn ló ń kù. Á tún wọnú ilé lọ. Mo rò pé ó ti bá ìyàwó ẹ̀ sọ tẹ́lẹ̀ tí ìyàwó ẹ̀ ti gbà. Nígbà tó wá tó àsìkò yẹn, oró abiyamọ ò wá jẹ́ kí ìyá yẹn ó gbà mọ́. Kò jẹ́ ó gbà mọ́. Ìyá lágbájá là ń pè. Kò jẹ́ kó gbà mọ́. Á tún lọ bá nínú ilé. Ìyẹn ojú ẹ̀ yẹn á pọ́n wá síta. Ìbínú yẹn ru lójú ẹ̀. Àwa ń tiwa, àwa ò mọ tó ṣẹlẹ̀. But bàbá mi pé n tó fẹ́ ṣe yìí má ṣe, kò dé dáhùn. So ó kàn tó stage kan ni. Bí woman yẹn kàn ṣe lọ síbi adìẹ yẹn, ó kàn ṣe adìẹ yẹn ni. Bó ṣe ṣe adìẹ yẹn báyìí, ọkọ ẹ̀ kàn ya wèrè ni. I am telling you a true life story. Ṣé orí tó bá máa ní owó, kò sí ẹni tó máa sọ wá ni. Tó o bá ní owó ò lè ní. So tó o bá ṣe ògùn owó tó bá jẹ́ fún ẹ, ó mì pé akọ owó mọ́ ẹ. Tó bá jẹ́ pé wá ti ń dàgbà, ó wá wò wípé owó yẹn kò tètè dé. Bóyá wọ́n ti ṣe nǹkan kan sí wọ́n gbà tó wà ní kékeré, wà lówó yẹn látara ọmọ. Alẹ́ ìrọ̀lẹ́ ẹ̀ mọ́ alẹ́ á wá sàn ju àárọ̀ lọ. Bọ́lọ́run ò bá kọ owó mọ́ ẹ láàárọ̀, o ò lè ní. Bí ò bá kọ mọ́ ẹ lọ́sàn-án, o ò lè ní. Anytime I want to make an example, I used to cite myself as an example. I don't cry for what I don't have. Ohun tí mi ò bá ti ní, Ọlọ́run ò fún mi nìyẹn. Tí n bá sọ pé mo fẹ́ tiraka láti ní, tí n bá rí pé ibi tí mo ti fẹ́ máa tiraka láti ní, àwọn bí àkùdé kan àbí nǹkan kan ti ń débẹ̀, máa yọ̀ǹda ẹ̀ ní, máa ti rí pé Ọlọ́run ò ṣetán láti yọ̀ǹda ẹ̀. Then if you have to die in penury to make heaven, die in penury. Honestly, lọ́kọ kò síbi tó ti wọ̀ lọ́tọ̀, kò sẹ́ni tí ò ti jẹ́ mọ́lẹ̀. Tọ́lọ́run ò bá kọ́kọ́ mọ́ ẹ máa gbáyé ẹ lọ now. Tọ́lọ́ ò bá kọ ìyàwó mẹ́ máa gbáyé ẹ lọ. Bọ́lọ́ ò bá kọ ọmọ mẹ́ máa gbáyé ẹ lọ. Tọ́lọ́ ò bá kọ lé mẹ́ ṣá máa gbàdúrà kan lọ́njẹ́ ó máa rówó lé san. Gbogbo eléyìí tá ń pariwo yìí náà, àwọn tọ́ni MKO Abiola dà. MK Abiola, even when he was alive, he couldn't even reach his money. Bàbá tó sọ wípé tí ajẹnirú bá wọnú owó òun, ó máa jẹ èyí tó máa jẹ, ó máa jáde ni. Tó dá wọn lójú wípé àwọn ò lè tòṣì mọ́. Before he died, he couldn't even reach that money. Ṣé àwọn èèyàn kì í kọ́gbọ́n nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní. Yes,
ṣáwọn èèyàn kì í kọ́gbọ́n nípa nǹkan tó ṣẹlẹ̀ ní èèyàn ló dé láti lóyìnbó lórí program Yínká Ayéfẹ́lẹ́ yẹn tó yẹ pé ẹ̀gbọ́n bàbá ẹ̀ ó dẹ̀ gbé nítorí nǹkan kan tó fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ make sure wípé ó lo ẹ̀wọ̀n ó dẹ̀ lo 25 years ń bẹ̀ ó dẹ̀ máa dúpẹ́ àlàáfíà ó dẹ̀ máa dúpẹ́ pé ó wà nípò ara rẹ̀ kó dẹ̀ máa ní ìbẹ̀ lọ́hùn Ọlọ́run yẹn náà lẹ́ni á má gbàdúrà sí mọ́ ẹ̀wùtẹ́ lọ́rọ̀ wa ò kí ń sọ̀rọ̀ àdúrà ọ̀rọ̀ kí wá lọ́rọ̀ wa ọ̀rọ̀ ká dọ́gbọ́n sí àbí ó bá ya wèrè yìí ní agbára àsùn ládùúgbò lọ́jọ́ yẹn àsùn ládùúgbò tó bá sáré láti wájú ọ̀dọ̀ wa yẹn ó máa sáré lọ sí ìsàlẹ̀ throughout òru eré ló fi sá á sáré lọ ìsàlẹ̀ ṣòro àtúntàn á tún sáré lọ sọ́nà gáràjì ṣe wọn pé gáràjì ọdẹ ọmọ ọ̀nà mọ́ṣáláṣí á tún sáré lọ sọ́nà gáràjì ṣòro wàhálà yìí pọ̀ àwọn àjọ̀nú yẹn fìtínà tiẹ̀ wọ́n yọ lẹ́nu adìẹ ti sá lọ woman yìí make sure wípé adìẹ woman yẹn náà ni o woman yìí make sure wípé adìẹ yẹn sá lọ kò jẹ́ kó pa kò dẹ̀ mú adìẹ yẹn padà sínú àgò débi wípé ó ṣàjẹkádìẹ yẹn sá lọ kò jẹ́ kó ọmọ yẹn wálé tó àtọjọ́ yẹn o ọmọ yẹn kò jẹ́ ó wálé ó wá mú irin yẹn ó máa ń wà nínú mọ́tò ó gùn tó báyìí ó thick irin yẹn ó máa ń round báyìí àwọn vulcanizer ẹ mọ̀ pa ní vulcanizer lẹ́gbẹ̀ẹ́ wa wọ́n máa fi ń lu kinní irin yẹn irin vulcanizer ni bàbá Ṣègbèdè ló lọ mú ó wá mú irin yẹn ló fi ń lu fruit wa ní ojú kan ó lu fruit yẹn tó 50 times ojú kan ni irin yẹn ń bà kẹ́ mọ̀ wípé àǹjọ̀nú tó ń bá ọgbọ́n tẹ̀ ń dá sí kinní ìrìn kò wá ordinary. Once you step out of the path of God, you belong to another spirit that will be controlling you, that will be controlling your life, that will be dictating your life, will be dictating for you what you have to do. Ṣé wo confession Michael Jackson tó sọ̀rọ̀ nípa òun àtàwọn tó ní Montana àti bí bàbá ẹ̀ ṣe dedicate life ẹ̀ mi ò fẹ́ lọ sọ́dọ̀ wọn o tó dedicate life ẹ̀ sí ẹ ti understand. Àwọn ni wọ́n determine dressing ẹ̀ àwọn náà determine tó máa ṣe àwọn náà determine lè ìgbà tó realize wípé his heart belongs to the devil tó yarí wípé òun ò ṣe mọ́ ń lógun tó dé sí Michael Jackson yẹn dé sí i kò wá ordinary ẹ wo fídíò yẹn mo ní tí ò bá tí ìbàjẹ́ tí n bá túlé mo máa ní mo rà tó mẹ́ta mo wò ní Michael Jackson ló fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ ó lẹ́bùn wọ́n dominate síbẹ̀ yẹn láti make it. Michael Jackson máa make heaven because ó ti renounce devil kó tó kú. Lẹ́yìn ìgbà yẹn Michael Jackson tó yẹ pé tó bá release àwọn sìn á ti ta 50 million Michael Jackson release 50,000 kò tá tán láàrin oṣù kan. That was when his problem started. Eléyìí tó ń sọ pé ó ń bóbìnrin ṣeré ó ń bá ọmọ kékeré ṣeré ó ń bá bí ó bá tẹ̀ ṣe gan tó bá sọ kò ní gbà nítorí pé ogun tó ń ja Michael Jackson kò ń ṣe ogun kò ń ṣe ordinary ogun ṣẹ́yìn nìkan lẹ lógun ni ẹ̀yin nìkan kọ́ lẹ lógun gbogbo ogun tá mo bá ń wo ẹlò tí bá ń wo show mi báyìí tí bá ń wo ọ̀rẹ́ lómi tẹ́lómi bá ń sọ̀rọ̀ ní church tẹ́lómi bá ń sọ̀rọ̀ ordinarily máa rẹ́rìn because ìrírí ni wọ́n ń pè ní àgbà kò kí ń ṣe ọjọ́ orí. I have watched, I have listened, I have investigated, I have talked to people. Nígbà tí mo wà ní Ìlọrin mo wọlé tó àwọn èèyàn ńlá lọ àwọn ológun mo wádìí mi lè ṣe ogun. Mo wádìí ogun, mo wádìí gan. Téèyàn bá ṣe báyìí, kí ló máa ṣe báyìí? Téèyàn bá wá lò báyìí, tó bá wá ṣiṣẹ́, tó bá wá tó time kan, tó bá wá ṣe kinní kan. Mo rí at the end of the day wípé it is even the power of God you will be renewing it, but renew the power of God only require you talking to God. Kò ní wàhálà nú kò sí nǹkan tó ṣe tó renew tí ò ní ṣá tó bá ti ráyè wàhálà ẹ̀ ní mi ò ní o má ṣe o mi ò sọ pé kó má ṣe o but amúnlé mo kàn ń ṣí ẹ létí ni ó wá fi igi yẹn wọ́n fi lu fruit yẹn àtìgbà ẹni fruit wa ti ń wọ́wé n tó pa fruit wájú ilé wa ìtàn rẹ̀ ni mo sọ fún yín yẹn ìtàn ẹ̀ ni mo sọ fún yín yẹn ẹ sọ wípé bàbá Gbẹ́ngà Adébóyè fruit wà léwájú ilé wọn gbà kan fruit ò sí mọ́ ń bẹ̀ ńgbà tó yá àwa kọ́ la gé n tó jẹ́ kí fruit yẹn kó wọ́wé ó kú tìdítìdí títí dọ̀la nìyẹn ṣe mọ̀ pé nǹkan tí mo ń sọ ìwà powerful mi mọ̀ pé mo máa dé ogbó level yìí mi ò fẹ́ lò ju 5 minutes lọ
lẹ́yìn ìgbà yẹn ń bò wá di ọjọ́ kejì wọ́n wá wà nínú ilé ojú wọn wá lé nínú ilé wọn ojú wọn wá lé gan àwọn Alhaji Lawal àwọn bàbá Alhaji Ọ̀pẹ́jìn àwọn èèyàn ńláńlá gbogbo àwọn èèyàn tí wọ́n lè tẹríba fún bàbá Adédìgbà gbogbo wọn níbẹ̀ wọ́n sọ pé tó bá déwájú mi máa ṣe àdá ńlá náà gbé dání so Alhaji Ọ̀pẹ́jìn wọn sọ pé bàbá lágbájá èmi máa nì bàbá ó ní tó bá dọ́dọ̀ mi máa ṣá ẹ bá mi wá ní kí gbogbo wọn bìlà kí bá mi tó kúrò nílé ó ti sa oògùn o ṣe mùgùn tó sà tí wọn náà bá jó lóògùn ṣùgbọ́n pé wọn náà wàá sa nǹkan sórí wàá sà sójú tó bá jálàáfà wàá ti ka wàá ti tẹ oríṣiríṣi wàá ti sọ oríṣiríṣi sára kíní wàá ti sàwọn kéwù ẹ̀yin ni ẹ máa sọ wípé oníṣẹ̀ṣe ò dá mùsùlùmí ò dá kìrìtẹ́nì ò dá àwọn tó ń sin Ọlọ́run lótìtọ́ àti lódodo àtàwọn tó ń fi tewétegbò ṣe òótọ́ ọ̀rọ̀ wọ́n mọ̀ pé Ọlọ́run ń bẹ pẹ̀lú àwọn just continue ẹ̀yin sẹ̀díkẹ́ àwọn èèyàn tó ń ṣe bálabàla ni ẹ máa kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ẹ́dẹ̀ fẹ̀sìn lọ́rùn lẹ̀ ẹ ṣe fẹ̀sìn lọ́rùn lẹ̀ ẹ ṣe fi Jésù lẹ̀ kẹfà náà bí Muhammad lẹ̀ kẹ́yìn ṣe bẹ́ẹ̀ yín náà ó ṣe débi tí oníkálukú bó bá jẹ́ ẹni tó bá wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run kó o ṣe bó ṣe máa dé ọwọ́ ọ̀tún Ọlọ́run tó bá rẹ̀ jẹ́ wípé ọ̀rẹ́ nìkan tó lọ́nu náà kó fa padà kẹ́ ẹ fẹ̀sìn lọ́rùn lẹ̀ kẹ́ ẹ má fẹ̀sìn dáná sanra yín ibi tẹ́ ẹ ti ń jàjẹ́ sìn God hates you. God hates you. Fighting for religion, becoming the enemies of yourselves. That is what you don't know. I'm a Christian, you hate me, you kill me. God will love you because you kill me. You are a Muslim, I hate you. I feel like you die. I feel like you die. God will love me because I want you to die. Oníṣẹ̀ṣe ni ẹ́ ọmọ wa hate ẹ mo ṣàfẹ́ kó kú ni mo fẹ́ kí iná Ọlọ́run kó rọ̀ lẹ́ lórí kó lè mọ̀ pé Ọlọ́run lágbára. You think God will justify me because I want you to burn to ashes. That is not God. This God is not wicked. Ẹ yé fi wickedness ara yín ṣe ra yín léṣe má dáná sunra ẹ. Mo ti sọ fún ẹ tó o bá ti ń ṣe iṣẹ́ ẹbí ara ẹ ló ń ṣe fún bó o ṣe rere ara ẹ ló ń ṣe fún bó o bá ṣiṣẹ́ nínú ilé Ọlọ́run ò ṣe fọ́lọ́run ara ẹ ló ṣe fún torí ìgbà tó bá fẹ́ gbèrè rẹ̀ a ó ká o bí a kò bá dúró a ó ká o bí a kò bá dẹ̀yìn iṣẹ́ tá bá ṣe fÓlúwa òyì ó léèrè tó bá award ẹ ní contract níbi tó ti sọ pé ó jẹ́ olóòótọ́ ṣé Ọlọ́run ló máa bẹ́ẹ̀ náwó nígbà tó bá ṣoore fún ẹnìkan tí bàbá olówó tó ṣoore fọ́mọ ẹ̀ tó mọ̀ pọ́mọ olówó ni tó wá award ẹ tó fún ẹ ní 10 million ṣé Ọlọ́run ló máa bẹ́ẹ̀ náwó ni tó bá wá dé ọ̀run nínú àlùjànnà onídẹ̀ra ṣé wà Ọlọ́run ló máa bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ ni àbí Ọlọ́run bẹ nínú ná àbí Ọlọ́run máa wọ ná ara ẹ ló ṣe fún bó dẹ̀ ṣe bí ara ẹ ló ṣe fún ọjọ́ tó ọmọ ẹ bá máa ka báyìí Ọlọ́run ò ní sunkún because iṣẹ́ ọwọ́ Ọlọ́run lọ́mọ iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni nǹkan tó bá ṣe ló jẹ àwa la máa feel pains yẹn God will not feel that pains the only pains tọ́lọ́run máa ń feel òun ni wípé kí ẹlẹ́ṣẹ̀ kó dẹ̀ ṣègbé ráúráú ó tán ẹnu nǹkan tó lè pain Ọlọ́run nìyẹn kò dẹ̀ kàn toró ti ṣojúṣe ẹ̀ wọ́n bàbá yẹ fúùtù wa jẹ́ bí mo ṣe ń yà kiri yẹn ìwọ ni o máa sọ wípé mò ń yà kiri ṣó mọ̀ pé ponú ń tiẹ̀ ó máa yà kiri ó máa yà kiri tí n bá ti yà kiri ẹ̀kọ́ tó wà ń bẹ ìwọ máa mú ṣùgbọ́n torí ẹjọ́ ìyà kẹ́ máa ṣèdájọ́ ẹni tí ò ṣe kinní nìkan lẹ́mọ̀ mi ò bẹ́yìn wí o àwọn òpó nínú wa ni mò ń bá wí so bá mi wá wọ́n ti pray mo mọ̀ gbà tó ń pray lókè torí àwa ò gbọ́dọ̀ wòran ṣùgbọ́n a tẹ̀lé wọn wọn mọ̀ pa tẹ̀lé wọn torí ọmọ bá mi ò gbọ́dọ̀ wòran torí kò kàn wá gbogbo irú àwọn kan bẹ́yìn ò kàn wá wọ́n máa sọ fún ẹ wípé kò kàn ẹ́ kí ló lọ ṣe ń bẹ̀ n tó bá lọ ṣe ń bẹ̀ wá sọ fún màmí o n tó bá lọ ṣe ń bẹ̀ ó sọ fún màmí ńgbà tó bá dé n tó wá lọ yẹn wá sọ fún wọn so ẹ má bínú ẹja máa manage ẹ lọ iná yẹn ti drop kò sí náà so bá mi wá wọlé wá ní bàbá lágbájá fún mi ládàá owó ẹ ó ní bàbá wọn ní lórúkọ Jésù kìtì mú àdá owó ẹ yẹn wá bàbá ó ṣẹ̀yìn ni o ó ṣẹ̀yìn ni o ó dẹ̀ fún wọn bá mi dẹ̀ gbowó lé lórí wọ́n dẹ̀ pray fún that was the first time he had peace so tèmi bá wo mọ́lọ́run níbí báyìí tó bá ti ń pè mí ní àdúrà experience tèmi ní ni tó fi kọ́ mi ní ṣé wọn pé ọmọ tí wọ́n bá fi oògùn kọ́ oògùn agúnmọ́ gàlégàlé ń ló máa mọ̀ nípa ẹ̀ ọmọ tí wọ́n kọ́ nínú ilé àfáà ṣé o mọ̀ wípé the only thing that child will know is about Al-Quran. This is what I know. Nǹkan tó fi kọ́ mi nìyẹn that I'm fed with. Tó fi tọ́ mi nìyẹn, tó fi fún mi lóúnjẹ nìyẹn. So, ojú ọ̀nà mi nìyẹn tó bá fi bú mi. Ojú ọ̀nà tí bàbá mi fi mí sí nìyẹn. Ó ní kọ́ ọmọ rẹ ní ọ̀nà tí ó rìn nígbà tó bá dàgbà kò ní kúrò ńbẹ̀ mọ́. N tó bá fẹ́ kọ́ ọmọ ẹ ó mọ̀ máa fi lé lọ́wọ́ láti kékeré.
bó dẹ̀ wù ẹ́ èpè ni ó fi létí ẹ lọ́wọ́. So láti bẹ̀ yẹn lọ ni wọ́n dẹni tó kúrò ní ọdẹ òmu. Aláṣàkọ́kọ́ rọ̀ bá mi wá ń pray fún láràárọ̀. So bọ́n ṣe wá mọ́tò nìyẹn tó fi kó àtọmọ àtìyàwó. Mi ò mọ̀ bóyá àwọn ọmọ yẹn kàwé lọ mú, mi ìgbúrò wọn mọ́. Mo sapá bẹ ẹni pé kí n but ọmọbìnrin yẹn ó dàbí ẹni pé wọ́n ní pé kò padà tẹ̀síwájú nínú ìwé ẹ̀ mọ́. Ó tún ti fi títí ẹ̀ kó bọ́mọ. Ọ̀rọ̀ aláfáà yìí tá wá ń sọ lọ yìí, justice or no justice, Nàìjíríà la wà yìí. Tí àwọn agbófinró tán bá fi ẹ̀rí ọkàn sí, tán mọ̀ wípé tó ní kálukú bá ṣe ló máa ká. Bí alágbára bá ti ń tẹ irú àwọn ọ̀rọ̀ báyìí mọ́lẹ̀, ó bẹ́tà kó sọ títọ́ o. Ó bẹ́tà kó ṣe òdodo. Ó bẹ́tà kó máa fi àwọn tó ń bọ́ sí inú àhámọ́ àti inú wàhálà tí Ọlọ́run wá ń tú àti Ọlọ́run ń gbèjà wọn lẹ́yìn ikú wọn. Ọlọ́run jọ̀ọ́ má gbèjà èmi àtẹ̀yin lẹ́yìn ikú wa o. Ó bẹ́tà kó fòótọ́nú ṣe. Bó bá fòótọ́nú ṣe mi ní ṣèdájọ́ ẹ̀. Èmi ò ní ṣèdájọ́ ẹ̀. Bó fòótọ́nú ṣe, bó o ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn náà, kíní kan bẹ lọ́kàn ẹ̀, ẹ̀rí ọkàn ló ń jẹ́ ẹ̀. Gbogbo wa pátápátá la ní ẹ̀rí ọkàn. Ẹ má bínú, òru àárọ̀ nìyẹn jàre. Gbogbo wa pátápátá la ní ẹ̀rí ọkàn. Gbogbo wa la ní. Kò sẹ́ni tí ò ní. Tẹ́rí ọkàn rẹ bá ti kú, jẹ́ kó kú. Ṣùgbọ́n ẹ̀rí ọkàn kì í kú o. Torí immediately tó ń ṣe nǹkan yẹn lọ́wọ́, ìwọ náà mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa, ṣó o mọ̀ ni. Ó ní wọ́n ṣe béèrè lọ́wọ́ àfáà yẹn pé ṣó mọ Yétúndé rí, ló ṣe lóhun ò mọ̀ rí. Ṣé kò mọ̀ pé nǹkan tó ń fẹ́ ṣe ò dáa ni? Ṣé kò mọ̀ pé kà ló ń fẹ́ ṣe ni? Ṣé kò mọ̀ pé òun fẹ́ dá ọmọ kan lóró? Ṣé kò mọ̀ pé òun fẹ́ dá ẹbí kan lóró ni? Ṣé kò mọ̀ pé òun fẹ́ gbẹ̀mí kan ni? Ṣé kò mọ̀ wípé nǹkan tó ń fẹ́ ṣe ẹ̀wọ̀n gbọ́dọ̀ bó ní díẹ̀ ni? Ó mọ̀ náà o. Ẹ wá má lọ máa sọ pé ẹ̀yin àfáà ṣe ríra yín. Ẹ̀yin àfáà kọ́. Àfáà Abdulrahman Bello nìkan ni. Má gbé gbogbo yẹn, má sọ pé nítorí pé gender kan obìnrin kan ṣe nǹkan kan kó ní gbogbo obìnrin ò dáa. Má sọ pé torí pé ọkùnrin kan fìyà jẹwọ́ kó sọ pé gbogbo ọkùnrin ò dáa. Rárá. Nínú àwọn mùsùlùmí, àwọn tó ń pera wọn ní mùsùlùmí lárákùnrin yẹn wà. Òun ò kì í ṣe gbogbo mùsùlùmí. Kẹ́yẹ́ fi ẹ̀sìn súnra yín níná. Kò ń ṣe gbogbo mùsùlùmí. I have wonderful Muslims around me. Alhaji Alásọ̀ṣẹ́ ń bẹ nílọrin. Tìbílẹ̀ ni wọ́n, mi ò gbà nǹkan lò lọ́wọ́ wọn rí. Tó bá ti mọ̀ wọ́n béèrè lọ́wọ́ wọn pé ṣé mo máa ń gba nǹkan lò lọ́wọ́ wọn àbí mo máa ń sọ fún wọn pé Alhaji o, iṣẹ́ mi ò lọ déédéé o, ẹ bá ń ṣiṣẹ́ sí o. I only go to him, I pray, I sit with him. Wọ́n máa ń ojú mi làlájì Alásọ̀ṣẹ́ ti máa ń dáyàn lóhùn. Mo dẹ̀ kọ́gbọ́n tó pọ̀ látara wọn, so I love going there. Baba Ganiyat. Kí lorúkọ ọ̀dọ̀ wọn yẹn ná? Alhaji Alásọ̀ṣẹ́ tí bí Alhaji ni wọ́n àbí, but wọ́n máa ń ṣe gbogbo nǹkan ìbílẹ̀ bíi babaláwo ní Alhaji Alásọ̀ṣẹ́. Ní ọjọ́ kan ni arábìnrin kan dé ọ̀dọ̀ wọn. Torí ìwọ tó máa gbẹ́sìn wèrè lé lórí, n tó bá ń ṣe gangan nínú ẹ̀sìn yẹn gangan la fẹ́ mọ̀. Are you real? Are you of God? Ní àdúgbò Alhaji Alásọ̀ṣẹ́, most gbogbo ilé tó wà níbi Alhaji ló fẹ́ ní gbogbo ẹ̀tàn. Lọ bèrè lọ́wọ́ àwọn tẹ́nàntì wọn pé ló lọ ń san. Ọkàn wọn balẹ̀. Ó kọ́ ogbó lé yẹn yíra ẹ̀ka, kò ní tẹ́nàntì kankan lára. Alhaji Alásọ̀ṣẹ́ ò ní tẹ́nàntì kankan lára. Alhaji Alásọ̀ṣẹ́ kì í increase owó anyhow. Oníṣẹ̀ṣe ni. Oníbílẹ̀ ni Alhaji Alásọ̀ṣẹ́. Ó dẹ̀ máa ń kírun ẹ̀ déédéé, mùsùlùmí dẹ̀ ni. Gbogbo ohun tó gbé dání yẹn tó wá fi ń ṣe dáadáa yẹn, Ọlọ́run á wá pa lọ́jọ́ àgbéǹde àlìkámọ̀. Á pa nítorí pé ó ń ṣe dáadáa. Alhaji Alásọ̀ṣẹ́ ń ṣe dáadáa. Gbogbo ẹnu ni mo fi sọ. Mo fẹ́ rántí orúkọ wọn gangan. Alhaji Alásọ̀ṣẹ́ ń ṣe dáadáa. I still have his number. Mo tiẹ̀ máa pè wọ́n, òun á ti darúgbó. Alhaji Alásọ̀ṣẹ́ ń ṣe dáadáa. Woman yẹn débẹ̀ lọ́jọ́ yẹn. Ẹ̀kọ́ ni mò ń kọ́ wa o. Mi sọ̀rọ̀ lórí Yétúndé tí mo kàn mú gbogbo ẹ̀ mọ́ra wọn ni o. Woman yẹn débẹ̀. Alhaji ni ọmọ yìí wọ́n ti pín ọmọ yìí tán. Kíní ká Alhaji ẹgbàá mi ní. Wọ́n sọ nǹkan tó máa lò nínú ẹran. Ẹ má jẹ́ kí n táṣìírí ẹni ẹlẹ́ni. Wọ́n sọ tí yóò lò nínú ẹran. Ó wá ní Alhaji yìí lówó ẹran lọ́wọ́. Alhaji Alásọ̀ṣẹ́ ní èmi ò ń gbẹran. Àwọn tó ń gbòdìdí ẹran lọ́wọ́ yín ó lè níwọ̀n. Bọ́n ṣe sọ ni o, mi ò pè é lólè o. Tó bá jẹ́ ẹ̀dọ̀ ni wọ́n fẹ́ lò nínú ẹ̀. Mo jókòó tí wọ́n láìmọye ìgbà ni. Èmi bá wọn àgbàrìn. Mo bá gbàrìn kí n bá lè kọ́gbọ́n.
níbi tán ti ń jó ògùn wọn mo débẹ̀ ká bá kúrò lé wọn tá bá rìn lọ ilé yẹn wà báyìí tí wọ́n ń ṣe òfin lára ǹdí ibẹ̀ mo débẹ̀ mo jókòó tì wọ́n jó lójú mi wọ́n mix lójú mi wọ́n ṣe oríṣiríṣi lójú mi bẹ́ẹ̀ ni Alhaji wa ní nǹkan tó máa ṣe rè woman yẹn ò lówó lọ́wọ́ Alhaji wa pe ẹni tí wọ́n máa ń rà lọ́wọ́ ẹ̀ nǹkan báyìí bá ń tọ́jú ẹ̀ ó ní Alhaji òṣì wà lẹ́wọ̀n tí ra ó yá I can't remember how much that day he brought out the money from his own pockets and he said tó bá délé ìyá tó lọ ra nǹkan báyìí lọ ra nǹkan bí ó ní Alhaji bí mo ṣe dúró ìmúrin débí ni Alhaji still dig his hand into his pockets and brought out money and gave the woman so that her child will be saved. Ṣùgbọ́n wọ ló ń sọ̀rọ̀ nípa Ọlọ́run direct àwọn àfáà iná wòlíì iná pásítọ̀ iná àwọn pásítọ̀ òfò àwọn olórí òṣì àwọn olórí òfò tí wọ́n máa ṣẹ̀sín tọ́lọ́run máa jẹ́ kí wọ́n ṣe ẹ̀sín bí wọ́n ṣe ń fi orúkọ Ọlọ́run ṣòṣì ó tún gbà lọ́wọ́ ẹ̀ ni wàá sọ wípé madam tẹ́ bá ti lè ṣe ọmọ yín kúnnú wá tún tá láṣẹ nígbà tí orí nǹkan filẹ̀ tó bá dẹ̀ wá ní ó dáa náà tí n bá ń ṣe tó bá ṣẹlẹ̀ tán kí lẹ́ wàá ṣe àìmọye ẹni tálàjì alásọṣẹ ṣerú ẹ̀ fún tí ò wá dúpẹ́ àìmọye bọ́n bá ṣe kàìká máa kà wọ́n o tán bá ṣe rere máa bá wọn o tán bá fìkà mọ́ ó ń bẹ lódòkun wọn ṣùgbọ́n ilé yìí tèmi rí lèmi ń sọ o and it's not a Christian it's a Muslim ìsìbílẹ̀ ṣe àwọn pé most of àwọn àfáà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n tún bàbá aláṣọ ṣe bàbá aláwo ni ó máa tẹyan rìn ó máa the only thing tí mo ṣe lọ́dọ̀ wọn dáadáa ni pé Alhaji ẹ bá mi yẹ nǹkan báyìí wò tó bá dẹ̀ yẹ̀ wò àlà àti àfàkọ̀dírì òun ṣiṣẹ́ fún mi àfàkọ̀dírì mo ṣe kó yá ẹ bá yẹ̀ wò á tún máa rẹ́rìn àǹtí ṣe ẹ yẹ̀ wò tó bá ṣe tán ẹ jẹ́ kọ́ lọ́hún ó sọ original yín tí mo dà wọ́n láàmú so that is it ó ti pọ̀ ọmọ lọ́mọ kò sí nǹkan tá a lè ṣe fún gbogbo tá a bá ṣe fún gan sìn ó ti pa ọmọ yẹn wọ́n tẹ̀ tó ló ń jẹ́ èèyàn ẹni yẹn ló dẹ̀ máa dúró níwájú jọ̀mọ́ tá gbẹ́sìn tí àṣírí ẹ̀ ò bá tún sìn á tún kọ́ mọ́ṣáláṣí á tún dúró níwájú àwọn ìjọ̀mọ́ àwọn yẹn náà tún máa ṣe àfáà wa o wọ́n á tún kó ọmọ lọ sílé kéwú ẹjọ́ nígbà tá à ń sọ nínú Sunday school wípé bí olórí bá ṣe rí ni ọmọ ẹ̀yìn ṣe máa rí ẹjọ́ ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ àwọn ọmọ tí wọ́n bá ń jẹ́ ọmọ kéwú lábẹ́ rẹ̀ ẹ̀kọ́ wo ló fẹ́ fi lé wọn lọ́wọ́ bó o bá fẹ́ mú ọmọ lọ lé kéwú yá lọ béèrè wò wípé orúkọ ẹni tí mo fẹ́ mú ọmọ mi wá sílé kéwú rẹ̀ rèé o ẹ dákun ẹ bá yẹ̀ wò mú lọ sọ́dọ̀ àwọn aláyẹ̀wò kọ́ bẹ́ẹ̀ yẹ̀ wò gbogbo nǹkan ni kó máa yẹ̀ wò gbogbo nǹkan làwa máa ń yẹ̀ wò lé wa gbogbo nǹkan la máa ń pray sí ẹni tí ò bá gbọ́ràn ni gbogbo nǹkan nígbà tí bàbá ti yá mi wà bí bàbá mi kò sí nǹkan tá kì í pray sí olúwa mo fẹ́ ṣe nǹkan báyìí olúwa ọmọ yín fẹ́ ṣe nǹkan báyìí eléyìí tó bá yọ̀ọ́lẹ̀ olúwa ti sọ má ṣe ẹni tó ṣe ni ò gbọ́ràn bí èèyàn bá dẹ̀ gbọ́ràn yóò kàn dínú iyọ̀ náà ní kò sí anybody nínú wa tó bá padà kan àdánwò nígbà tí bàbá ti yá mi ń bẹ láyé o olúwa ti sọ pé má ṣe òun ló ṣe ẹni ṣòǹkọ̀tù yín òun ló ṣe ẹni tó kàdánwò ló ṣe olúwa sọ pé má ṣe so as a Muslim máa béèrè lọ́wọ́ Ọlọ́run nǹkan tí Dáfídì ń ṣe nígbà yẹn nìyẹn Dáfídì ò ní ṣe nǹkan kan láì béèrè lọ́wọ́ Ọlọ́run Dáfídì gan lọ sójú ogun kó tó dé wọ́n ti kó gbogbo àwọn aráàlú ẹ̀ wọ́n ti kó ìlú ẹ̀ ní kogun ó béèrè lọ́wọ́ Ọlọ́run olúwa ṣé kí n lé ṣé máa bá olúwa nílé ìwọ yóò bá ìwọ yóò mú bẹ́ẹ̀ ni mo bá níbẹ̀ lórí ẹ ti jáde mo tún gbà á padà mo bá mo tún gbà á padà mo bá mo tún gbà á padà ire gbogbo tọ́ta gbà lọ́wọ́ mi ibi náà ti múrin yẹn jáde nìyẹn so gbogbo eléyìí tá à ń ṣe yìí tá à ń fi kan mọ́kàn èmi ò sọ pé kò ń jẹ́ o but bó o bá tiẹ̀ fẹ́ ṣe nǹkan tó máa mú owó wá tó máa ṣe make sure pé kò sí ẹran èèyàn nínú ẹ̀ don't use human being o lè lo ẹran o lè lo ewé o lè lo egbò èmi ò ní o má ṣoògùn I will never go against it because Ọlọ́run ti sọ pé gbogbo nǹkan tó dá fún ìwòsàn àti ìmúláradá ló pé but tí wọ́n bá tún fẹ́ lò fún nǹkan míì
má lo ẹ̀mí èèyàn, má lo ẹ̀jẹ̀ èèyàn. Even ní ẹran tẹ́ máa ń jẹ yẹn tí àwọn èèyàn tó máa tún sí ẹ̀jẹ̀ tí wọ́n á jẹ, Bíbélì sọ wípé ẹ̀jẹ̀ ohunkóhun ìwọ kò gbọdọ̀ jẹ. Ká òfin Ọlọ́run kó jẹ́ kó sáǹdì létí ẹ dáadáa. Òfin Ọlọ́run yẹn kà tẹ̀lé. Má ṣe kékeré kan láti má dúró nínú ẹ̀. Mi ò sọ pé mo dúró, even ẹni tó dúró gan kó dúró dáadáa kó má bàa ṣubú. Ní gbogbo ìṣẹ́jú là ń yẹ kúrò lójú ọ̀nà Ọlọ́run. That is why we have astaghfirullah. That is why we have ìdáríjì ẹ̀ṣẹ̀ wíwá àwọn tó ń gbé ṣẹ̀ríà káàkiri. Kí ni ìtumọ̀ astaghfirullah? Ká ṣẹ̀ ká tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run. O ò lè dá ṣẹ̀ríà fẹ́ nìkankan. Bó ti ń dá ṣẹ̀ríà fún yàn yẹn, ìwọ náà tún ti ń dẹ́ṣẹ̀. Kò jù bẹ́ẹ̀ yẹn lọ. So people will be shouting for justice for Yetunde tó bá rí gbà, but Yetunde ti kú. Yetunde ti kú. So that is what I came to say. Yetunde ti kú. Ẹ jẹ́ ká wá tá wà láyé ká kọ́gbọ́n. So wọ́n fẹ́ pè ẹ́ lọ síbi iṣẹ́, wọ́n fẹ́ pè ẹ́ lọ síbi kan, wọ́n ní kó wá. Yeah, make sure pé bí tó fẹ́ pè ẹ́ lọ yẹn ó wà okay. Kódà kó ṣọmọ ìyá ẹ, wọ́n pè ẹ́ ó dẹ̀ tí ń ṣe jọ̀nà eléyìí tí ò bá yé ẹ dáadáa. Wá àwọn èèyàn tó máa mú mọ́ra tẹ́ bá ti ẹ̀dọ́hùn tí wà rí pé ó wà okay. Honestly, tòótọ́ ni mò ń sọ o, gbogbo wa láti wọlé ikú ta ti jáde. So má dẹ́ni kankan lẹ́bi. So ẹ jẹ́ kí àwa náà ká kíyèsí. Ọ̀rẹ́ ló fẹ́ mú wa, ló fẹ́ pè wá lọ síbi kan, ibi táyé dé sìn nìyẹn. Kódà pásítọ̀ wa, mo lẹ́ni tó wà ní kínísì tó ń pè mí tí àwa náà ń fi àdúrà ràn lọ́wọ́ kọ́lọ́run ó yọ ńbẹ̀ tí ò bá ní kú ńbẹ̀. Pásọ̀ rẹ̀ ló tà dànù o. Pásọ̀ rẹ̀ ló tà dànù torí ẹ̀yin òpònú Kristẹni bàbá lẹ̀ ń rí ẹ̀rọ lọ́hùn o. Ènìyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀. Pásọ̀ rẹ̀ ló ní kó wá lọ ṣiṣẹ́ ní one Arabian country. Ó wà ńbẹ̀ sí o, wọ́n kó ìbálòpọ̀ fún lọ́wọ́ léraléra. Pásọ̀ rẹ̀ sì ń gbowó ọ̀yà rẹ̀. Pásọ̀ rẹ̀ dẹ̀ ń gba owó lórí rẹ̀ ní Nàìjíríà. Wọ́n dẹ̀ ń bá ọmọ ọlọ́mọ lájọṣepọ̀ níbi tó lọ. Pásọ̀ rẹ̀ ló tà dànù. Kẹ́lẹ́dà ó má jẹ́ kó kú síbẹ̀. Ṣé pásọ̀ yẹn gan ò ní sọ pé kán pa ni? Ṣé kò ní kó sọ pé kán pa? Mo tún ní ẹnìkan bíbá iná tàdí jọ ń sọ̀rọ̀ tó náà ṣiṣẹ́ àṣekúdórógbó níbẹ̀. Pásọ̀ rẹ̀ ló tà dànù. Ṣé pásọ̀ yẹn dẹ̀ ń fi àwọn ọmọ ìjọ rẹ̀ ṣòwò? Ó ń kó wọn fún agent tí àwọn ọmọ ìjọ rẹ̀ máa dọ̀hún tí wọ́n lọ fèsì wàhálà. Kí ló dé tọmọ tiẹ̀ ò lọ? Ibi tọpọlọ tí wọ́n ti kú nìyẹn. Kí ló dé tọmọ tiẹ̀ ò travel out kó lọ ṣiṣẹ́ kó kówó wálé? Pásọ̀ rẹ̀ ló tà dànù. So bí àkọlé ìwàásù kan tí pásọ̀ mi tó ṣe fún wa gbà kan, mọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. It is just the wisdom for today. Tó bá nítumọ̀, ó máa tà létí àwọn tí kò ní ṣègbé, nítorí pé létí ẹni tó máa ṣègbé, kí ni wọ́n pe ọ̀rọ̀ àgbélébù náà? It is well. Good morning, friend Funke Fashakin. Good morning, friend Damilare Omolade. It's Oluladema, not of a garage. Okay, Olulade ni kò ń ṣọ̀fà garage. Ẹ má bínú. Èèyàn kan tí ó fún mi ní information wrong. Ṣé àwọn pé mi ò sí ńbẹ̀. Wọ́n ní kò ń ṣọ̀fà garage. Wọ́n ní Olulade ni. Olunlade yẹn ṣe mo ṣe rántí ṣá. It's Olunlade. Okay. Wọ́n lÓlunlade ni. Okay. Tọ́ àti Olunlade àtọ̀fà garage. Ṣé àti ẹ̀ ti waste ọmọ ọlọ́mọ dànù. Wọ́n lÓlunlade ni kò ń ṣọ̀fà garage. Thanks for the information. God bless you. God bless you. Àwọn tó ti ṣe mistake lórí ẹ̀ náà. Àwọn kan náà ti ṣe mistake bẹ́ẹ̀. Àwọn náà máa correct ara wọn tí wọ́n bá rí. Mo rí one long message tí mi ò rí ká jẹ́ nǹkan náà. And according to the statement released by the ló ṣẹlẹ̀ náà. Mo gbọ́ ẹ̀jọ̀ mo fẹ́ wọ̀. I always love your program. Keep it up. Thank you, friend Oluwaseun Shubanjo. God will continue to give you more wisdom. Amen. Thank you so much. Same to you. According to the statements released by the press, Anamebo, it was Kilo Shele now. Do I tell you anybody that wants to come
ẹni tó bá fẹ́ wá lè request o ká tó máa lọ. Okay, President Anamebo, it was Sofa Garage that was mentioned as the resident. Okay, but wọ́n lólúnládé ni àwọn tí wọ́n sọ fún wa pé olúnládé ni. It is possible kó jẹ́ wípé ibẹ̀ ni wọ́n wà, kó jẹ́ wípé Ìlọrin ni àwọn tí wọ́n sọ fún wa pé olúnládé ló ti ṣẹlẹ̀ yẹn wà. So àní lè bá wọn jiyàn, ẹ jẹ́ ká ṣáà fi méjèèjì lẹ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n of the killer, and that's where the deceased went to. Okay, wọ́n lọ́fà gáràjì ló lọ, méjèèjì àti méjèèjì wọ́n ṣáà ti fi ẹ̀mí ṣòfò. So ẹni tó yẹ kó jẹ́ olórí tàwọn gẹ́gẹ́ bí olórí, òun ló ṣàfẹ̀mí ọmọ ṣòfò. So ẹ jẹ́ ká learn a lot of things níbẹ̀. Ọmọ ẹ fẹ́ lọ church ni o, ọmọ ẹ fẹ́ lọ, ìwọ gan fẹ́ lọ church ni wọn. Bàbá ń bu ń sìn àwọn èèyàn ti wọ one chance náà. Mo rí fídíò kan tó ń lo àwọn ní one chance yẹn nílùkulùkù ṣe ṣíà. Àwọn èèyàn ti wọ one chance, àwọn èèyàn ti rìn lórí títì, àwọn èèyàn ti wọ márúwá dáràn. So ẹ má jẹ́ ká máa fault èèyàn tó bá ti bọ́ sí páńpẹ́. Ẹ mọ̀ wípé ẹni tó fẹ́ bọ́ sí páńpẹ́ náà fẹ́ bọ́ sí páńpẹ́. Bó sọ níbẹ̀rẹ̀, kí ló wà nínú pé èèyàn lọ sọ́dọ̀ boyfriend èèyàn tó máa sọ pé boyfriend pààyàn? Gbọ́ kí ló wà nínú pé èèyàn lọ boyfriend èèyàn? Ṣé mi ní lọ́dọ̀ boyfriend mi ní? Ṣé mo máa be friend èèyàn? Ṣé lè bàbá mi ni mo máa wà throughout? Even kó má jẹ́ kó bẹ́ẹ̀ sùn, kó má jẹ́ kó bẹ́ẹ̀ lájọṣepọ̀, ó wà ní lọ́dọ̀ boyfriend ẹ fẹ́ lápé now feelings. You will go to your boyfriend. It is very very sweet when we were young. Yeah. Èmi bí friend èèyàn gbà mo wà ní secondary school. Àjọ ní anything papọ̀. Àjọ ní anything papọ̀ rárá. Mi ní lọ sọ́dọ̀ boyfriend mi. Tó yẹ pé ìgbà tó ń sùn lọ́wọ́, òun ló máa wá sórí ẹ. Ìgbà tó ń ṣe, òun ló máa wá sórí ẹ. Tí wàá máa dá wèrè ṣe, àbírọ́ ni mò ń pa ni. Na so it dey happen. Tí wàá máa dá wèrè ṣe, tí wàá máa rántí ẹ̀, tí Ọlọ́run ti fi wèrè yẹn sínú ọpọlọ wa ni. Ó ní ní ọ̀dọ̀ rẹ̀ ní ọkàn rẹ̀ yóò máa fà sí. Ìyẹn ò kì í ṣèṣekúṣe. Ègún ni a ti gbà. Àwa obìnrin ègún ni. Ṣùgbọ́n àwọn ọkùnrin tó pé wọ́n ti ní 2, 3, 4, 5, 6 ọkàn wọn lè má wá sọ́dọ̀ ẹ. We're still coming on that. Kélé má lọ gùn jù. So ègún ni, mo kàn fẹ́ lè ṣe awẹ́wà fún àwa tàwa ń bí. Ègún ni pé ẹ̀yin ó lọ sọ́dọ̀ boyfriend ẹ̀. Ibẹ̀ ni yóò fẹ́ máa wà ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni ọjọ́ tí boyfriend mi kọ́kọ́ fún mi lówó ńgbà tí mo wà ní secondary school, mi mọ̀ bóyá mo náwó yẹn gan. Mo fi sínú ìwé ni. Owó yẹn ó wà important lójú mi pé ọkùnrin fèmí náà lówó torí mi ń gbowó lọ́wọ́ ọkùnrin. Ọkùnrin fèmí náà lówó, mo wá keep ẹ̀. Ṣé màámi àti bàbá mi mọ̀ pé mo ní boyfriend in secondary school ni? Wọ́n mọ̀ now. Ṣé wọ́n mọ̀ ni? Wọ́n mọ̀. Ṣé mo máa sọ fún wọn ni? The only person tí mo lè sọ fún is my sister ni Obi. Sọ fún mi pé má ṣe báyìí o, báyìí ni kò ṣe o, má ṣe báyìí o, báyìí ni kò ṣe o. Bó tẹ̀ jẹ́ pé mo ti grow from 4. Ṣé mo ní boyfriend now? Ṣé àwọn parents mi mọ̀ ni? So lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀rọ̀ ni wàá máa sọ fáwọn ọmọ ẹ. Máa ń sọ fáwọn ọmọ mi obìnrin, ṣé o ti ní boyfriend? Mi tí ní. Tó bá ti ní, ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. O ti ní girlfriend, mi ò tí ní. Tó bá ti ní, tó bá sọ fún ẹ wípé o tí ní tó dẹ̀ gbà bẹ́ẹ̀. Nínú ilé yìí ni one of àwọn ọmọ mi oríṣiríṣi ló wá bá mi ní, ṣé o ti dìsbẹ́jì bẹ́ẹ̀ ní rárá? Ìwọ tí mò ń wò yìí, ọkàn mi sọ fún mi pé ṣé o lóyún báyìí? Ṣé bá ṣì lóyún ti tún sìn? Ṣé èèyàn máa mọ̀ ni? But ọ̀rọ̀ ni wàá máa sọ fún ẹni tó bá gbọ́ kó gbọ́, ẹni tí ò bá gbọ́ òun ló mọ̀. So ká máa sọ wípé ibo lòbí ẹ̀ fojú sí, ibo nìyẹ́ ẹ̀ fojú sí, ibo ni kí. Ọ̀pọ̀lọpọ̀ good parents lọ́mọ ń sọ lẹ́nu. Honestly, naturally, bó ṣe rí lọ́dọ̀ tí ẹ kọ́ ló ṣe máa rí lọ́dọ̀ neighbor ẹ, bó ṣe rí lọ́dọ̀ neighbor ẹ kọ́ ló ṣe máa rí lẹ́kọ̀ọ́, bó ṣe rí lẹ́kọ̀ọ́ tó pẹ́ ní a máa sọ pé ìwọ ọmọ ẹ bí mo ṣe tó lórí ẹ, bí mo ṣe make sure wípé o tún ṣe báyìí fún mi. So that is why tó máa ń difficult fún mi láti ṣèdájọ́ èèyàn, máa ń difficult fún mi gan because